Rashida ó mọ̀mọ́ kú ọdún. Aya Ìdòwú tí ń sọjọ́ bí lónìí, mo pé ẹ kú ọdún, ẹ sì kú àṣeyẹ. Ìdòwú dákun mọ́ dágọ́ jọgọ̀jọ ní ọdún ẹ lóde. Ọkọ àtaya tí ń sọjọ́ bí lónìí, mo ní kẹ́ ẹ gbó bí olúgbógbó tí ń gbóhùn. Kẹ́ ẹ gbó bí olúgbógbó tí ń gbó nílẹ̀ ayé. Ikú òjijì ó wá nípa yín, ẹ̀yin ò wá ní báwọn kú ní wèrèwé. Àtẹ̀pẹ́ báyìí láàjọ tẹ̀lé ìpẹ́ lọ́lọ́lọ́hùn ọba. Ẹ̀rí gángan kọ́ àtìyàwó. Rashi official lónìí wá mọ̀ kí lóní gbèjì gbẹ̀jọ ni. Ó ní kẹ́ ẹ pẹ́ fúnra yín o. Ó nífẹ̀ẹ́ tẹ̀yìn oníkú láṣẹ Elédùmarè ọba. Ojú ló bá ṣe méjì wọn ò rán. Ẹsẹ̀ ló bá ṣe méjì wọn yẹ̀nà. Ìbàdí ló bá ṣe méjì wọn àjòkó téńté lórí ẹ̀ ni. Ìdòwú ló pàdé Fúnmiláyọ̀ ni wọ́n bá ṣe rẹ́gí o. Mo ní ire lò ní orí ẹ̀yìn àfiré. Mo bá yín dúpẹ́ o. Mo bá yín dúpẹ́ lọ́wọ́ Elédùmarè ọba pípẹ́ ọ̀dọ̀ ìyé bá yín láyé. Iṣẹ́ yìí ò wá ní dojúrú o. Ẹ mọ̀ rí ṣe ni àìsàn wá ní kọ̀yìn. Ọlọ́run ọba mi ò kú ní jẹ́ ẹ kánjú kú. Ẹ máa dàgbà ẹ máa fẹ́ wó parí. Bẹ́ẹ̀ ni ẹ máa fẹ́ rí kíjòbí láṣẹ Elédùmarè ọba. Ìlọ́wọ́ adélé àwọn bàbá tí wọ́n gbé bí yín lọ́mọ gangan ni. Best couple jíáré lé o. Mo pé ẹ dápẹ́ jẹ́ ń bá yín dénú gádé ní àwọn bàbá tí wọ́n gbé bí yín lọ́mọ gangan ni. Ẹbí èjì ìgbé ní ará lágbẹ̀dẹ ọmọ rí ń jàjà ògùn sẹ́ẹ̀túndé o. Òǹdó mi bẹ́ẹ̀ lẹ́yìn ò ní jàjà mọ́. Ọ̀jàjà ni wọ́n mọ̀ pé yín bó bá dọ̀la. Ará lágbẹ̀dẹ wọn kì í tẹ́wọ́ gbowó. Wọ́n pé ń dálẹ̀ kí mọ́ lọ ní. Èrèmọ̀gún mo ti ń bọ̀ o. Bá mi mọ́kọ́ wá bí wọn náà bá ń bọ̀ dákun bá mi má dá wa o. Torí tọlọ́kọ́tàlá dání yóò mọ̀rọ̀ lọ́nà oko. Èjì ìgbé ní ará lágbẹ̀dẹ ọmọ rí ń jàjà ògùn sẹ́ẹ̀túndé o. Èrèmọ̀gún ní yìí o. Èrèmọ̀gún ní ọmọ wíṣẹ́ ọmọ òwúlẹ̀ wúwo. Ará lágbẹ̀dẹ ọmọ wọ́rin tó ìrọ̀ ẹ̀rí bí n bá tètè dáyé. Àkànní ọmọ alágbẹ̀dẹ ní bámọ̀ ṣe máa dùn wò lójú máa dùn lẹ́nu. Máa ṣàgbọ̀n ṣàlẹ̀ mí wọ̀nyí nínú ilé àwọn bàbá tí wọ́n gbé bí ní lọ́mọ gangan ni. Ìdòwú mo ló kú ọdún. Fúnmiláyọ̀ mo ló sì kú àṣeyẹ. Rashida ìwò wá ní báwọn fọdún ilé iṣẹ́ ṣe mọ́ lágbára lọ́wọ́ lọ́hùn ọba. Oúnjẹ tán bá ní ìta ní nkọ́rìwì kí n látẹ̀kàn. Ẹ mọ̀ pé Adésínà lèmi ń jẹ́. Habibullah Tara Ẹ̀fẹ́ Àkànní Akéwì àgbáyé lórúkọ tèmi.